ṣàdédé la gbọ́ ikú Rẹ̀mí ìyàwó Akintoye. Kéèyàn ó gbìyànjú lórílẹ̀ Nàìjíríà kó sáwó jọ kó sì rò wípé kó wọ́n tẹ̀síwájú láti ṣe àtìpó lọ sókè òkun láti wá sí ajé lọ. Kó wá dé sókè òkun ìlú aláwọ̀ funfun kó sáwó jọ kó rówó kó dolówó kó dọlọ́lá kó wá rò wípé òun fẹ́ wá sí orílẹ̀ Nàìjíríà láti wá yọjú sí àwọn òbí òun. Wá di pé àṣàdédé gbọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò lágbára o. Ta ló pa Rẹ̀mí ìyàwó Akintoye? Àwọn wo ló ṣekú pa? Irú ikú wo ló pa Rẹ̀mí ìyàwó Akintoye gan? Ohun tó fa ikú Rẹ̀mí ìyàwó Akintoye kò la fẹ́ mú wá fún yín nínú fídíò yìí. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ wa láti bẹ̀rẹ̀ dé òpin, á sì rẹ́kọ̀ọ́ pàtàkì dìmú nínú ìtàn Rẹ̀mí ìyàwó Akintoye àti ọkọ rẹ̀. Ó yá o, ẹ jẹ́ á lọ. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. Lísùlọ́kà ni Akintoye àti Rẹ̀mí ni wọ́n fẹ́ra wọn gẹ́gẹ́ bí tọkọtaya ní orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ tó ń ṣe nǹkan mímu ẹlẹ́rìndòdò ni Akintoye ti ń ṣiṣẹ́ nílùú Ilé-Ifẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n auxiliary nurse níyàwó Akintoye tá à ń sọ nípa rẹ̀ yìí. Ilé ìwòsàn alábọ́dé kan ní ti ń ṣiṣẹ́ nílùú Ilé-Ifẹ̀ bákan náà. Lẹ́yìn bíi ọdún 5 tí Rẹ̀mí àti Akintoye ti fẹ́ra wọn gẹ́gẹ́ bí tọkọtaya ni wọ́n ti jọ ń gbé nígbé ayọ̀ àti àlàáfíà. Ọkọ ìyẹn Akintoye ló bá pe ìyàwó rẹ̀ lọ́jọ́ kan wípé òun fẹ́ bá sọ̀rọ̀ pàtàkì kan. Irú ọ̀rọ̀ wo wá ni Akintoye fẹ́ sọ fún ìyàwó rẹ̀? Ẹ farabalẹ̀, gbogbo ẹ̀ ni ẹ gbọ́ dáadáa. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n máa rán yín létí wípé ẹ má gbàgbé o láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú ìtàn tuntun wá fún yín lórí ìkànnì yìí. Bákan náà, kẹ́ ẹ máa ṣèrànlọ́wọ́ fún wa láti máa bá ní share àwọn fídíò wa tí à ń mú wá fún yín. Ìyẹn ni pé kẹ́ ẹ máa bá ní pín sórí àwọn social media platform yín gbogbo kó lè máa káàkiri àgbáńlá ayé. Torí pé bẹ́ẹ̀ sì ń bá wa share rẹ̀ yẹn tó ń káàkiri àgbáńlá ayé yẹn, òun fún wa ní ìwúrí àti okun láti máa tẹ̀síwájú láti máa mú tuntun wá fún yín sí i lórí ìkànnì yìí. Bákan náà la tún kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wá àti ẹ̀yin tí ẹ̀ ń comment lórí àwọn fídíò wa gbogbo tí à ń mú wá fún yín. A kí yín, ẹ ṣé àdúpẹ́ o. Bákan náà àgbàgbé ẹ̀yin tí ẹ̀ ń nawọ́ sí wa lórí àwọn iṣẹ́ ìwádìí tí à ń ṣe káàkiri láti máa mú èyí tí jẹ́ òdodo àti òótọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ wá jẹ́ kí a tẹ̀síwájú nínú ìtàn Akintoye àti ìyàwó rẹ̀ Rẹ̀mí. Mo ní Akintoye pé ìyàwó rẹ̀ lọ́jọ́ kan wípé òun fẹ́ bá sọ̀rọ̀ pàtàkì. Akintoye sọ fún Rẹ̀mí tó jẹ́ ìyàwó rẹ̀ wípé òun fẹ́ kí àwọn ó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ sí òkè òkun láti gbìyànjú ajé lọ. Ọ̀rọ̀ yẹn bá ìyàwó lójijì. Ó kọ́kọ́ bi ọkọ rẹ̀ léèrè wípé níbo làwọn ti fẹ́ rí owó táwọn ó lò táwọn ó fi tòwé ṣèrìn àjò lọ sí orílẹ̀-èdè aláwọ̀ funfun lókè òkun. Akintoye tó jẹ́ ọkọ, ó ní kí ìyàwó fọkànbalẹ̀ wípé àti rówó ò ní nira. Òun kàn fẹ́ kí ìyàwó wọn fọwọ́ sí ni láti ṣèrìn àjò wá sí ajé lọ sí orílẹ̀-èdè aláwọ̀ funfun lókè òkun. Nǹkan tí ó tún wá bu omi tútù síyàwó lọ́kàn lórí ọ̀rọ̀ náà ni wípé ọkọ ní kò ní tíì sí àǹfààní fún àwọn méjèèjì láti lọ sí òkè òkun nígbà kan náà, léyìí tó túmọ̀ sí wípé ọkọ ìyẹn Akintoye ló kọ́kọ́ máa fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ wá sí ajé lọ sí òkè òkun. Ìyàwó ní ṣé Akintoye ò ní gbàgbé òun
sí orílẹ̀-èdè Nàìjíríà tí ó bá dé òkè òkun tán. Rẹ̀mí ń bẹ̀rù kí ọkọ má lọ kọjú rẹ̀ sí oòrùn alẹ́ tí Akintoye bá dé òkè òkun tán. Ṣùgbọ́n ọkọ fi dá ìyàwó lójú, ó sì ṣe ìlérí fún un wípé lọ́kàn tí òun bá ti parí ìwé ìgbélùú, tóun bá ti to ìwé ìgbélùú òun, tóun bá ti rí gbà, ni òun ó ṣètò bí ìyàwó ṣe wá sí òkè òkun láti jọ máa gbé pọ̀. Ìyàwó fi ìfẹ́ gba ọkọ rẹ̀ gbọ́, ó yọ̀ǹda ọkọ rẹ̀ kó máa lọ sí òkè òkun. Kí n má fọ̀rọ̀ gùn, ọkọ tòwé, ó rí ìwé gbà, ó gbéra, ó lọ sí òkè òkun ní orílẹ̀-èdè United Kingdom. Ó ríṣẹ́ gidi, ó sì ń rówó, ó ń ṣàwó jọ. Akintoye ṣàwó jọ, ó gbàwé ìgbélùú lẹ́yìn bíi ọdún díẹ̀ tó ó dé sílùú United Kingdom. Ó bá sọ fún ìyàwó rẹ̀ kí òun náà máa múra o láti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Akintoye náwó, ó nára, ó gbìyànjú láti mú ìyàwó rẹ̀ wá sí òkè òkun, ìyẹn United Kingdom, láti jọ máa gbé gẹ́gẹ́ bí tọkọtaya. Nígbà tí ìyàwó dé sí òkè òkun, ọkọ ní ìyàwó òun má ti gbìyànjú láti wáṣẹ̀. Ó ní òun fẹ́ kí ó kọ́kọ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ kó lè gba ìmọ̀ ìjìnlẹ̀ nínú iṣẹ́ ìgbẹ̀bí. Akintoye gbìyànjú púpọ̀ fún ìyàwó rẹ̀. Ó bá ìyàwó rẹ̀ process admission sí ilé ẹ̀kọ́ tó lórúkọ kan láti lọ kẹ́kọ̀ọ́ fìmọ̀kúmọ̀ nípa iṣẹ́ midwifery, ìyẹn iṣẹ́ ìgbẹ̀bí lórílẹ̀‐èdè United Kingdom. Ọkọ ló ń gbọ́ bùkátà lórí ìyàwó àti ọmọ kan tí wọ́n jọ bí fúnra wọn. Síbẹ̀, ọkọ yìí kan náà ló ń san owó ilé ẹ̀kọ́ ìyàwó rẹ̀. Ó tún fi nǹkan ránṣẹ́ sí àwọn òbí ìyàwó rẹ̀ tó wà ní orílẹ̀‐èdè Nàìjíríà. Lẹ́yìn ọdún mẹ́ta, ìyàwó parí ilé ẹ̀kọ́, ó sì gba ìwé ẹ̀rí tó dáa jáde gẹ́gẹ́ bí registered nurse and midwifery lókè òkun. Kò pẹ́ tí ìyàwó fi ríṣẹ́, ṣùgbọ́n làlúrí kan ṣẹlẹ̀. Ó kù bí ọdún kan tí ìyàwó parí ẹ̀kọ́ ni nǹkan yídán dé fún ọkọ. Ìṣòro dé, ó dé bá ọkọ débi wípé ọkọ yìí, ìyẹn Akintoye, ó pàdánù iṣẹ́ tó ń ṣe lókè òkun. Nígbà tí Ọlọ́run ó gbèsè rẹ̀ dé, kò pẹ́ tí ìyàwó parí ẹ̀kọ́, ó bá ríṣẹ́ sí ilé ìwòsàn kan tó ti ń gbowó gọbọi, owó tó dáa. Kọ̀ǹdíṣàn ó bá yí padà, ó di pé ìyàwó ló ń gbọ́ bùkátà inú ilé. Ṣebí ọkọ iṣẹ́ ti bọ́ mọ́kọ lọ́wọ́, kò rówó bí ṣe ń rówó tẹ́lẹ̀ mọ́. Ó bá di pé kíyàwó máa bọ́ ọkọ, ó máa bọ́ ọmọ kó tó máa gbọ́ bùkátà inú ilé. Ẹ wò ó, kí n má fọ̀rọ̀ gùn. Lẹ́yìn bíi ọdún mẹ́ta tíyàwó ti ń gbọ́ bùkátà inú ilé, síbẹ̀ ọkọ ò tí ì rí ọ̀nà àbáyọ. Ìyàwó bá bẹ̀rẹ̀ sí ní sorí bẹ́ńbẹ́ sọ́kọ. Ó di wípé kò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu mọ́ nínú ilé. Ó bẹ̀rẹ̀ sí ní pàṣẹ bó ṣe wù ú fún ọkọ. Ó di pé kó máa mọ́nítọ̀ ìrìnàjò ọkọ. Ọkọ ò gbọ́dọ̀ lọ síbí, kò gbọ́dọ̀ lọ sọ́hùn, kò gbọ́dọ̀ ṣe léyìí, kò gbọ́dọ̀ ṣe tọ̀hún. Ó di pé ó bẹ̀rẹ̀ sí pàṣẹ lé ọkọ lórí nílùú United Kingdom lókè òkun. Ìyàwó yìí bẹ̀rẹ̀ sí fún ọkọ rẹ̀ ní frustration títí tó rí pé ọkọ rẹ̀ ò lè fara dà mọ́. Ṣé ẹ sì mọ̀ wípé ìyàwó ni wọ́n gbé ọlá fún jùlọ lórí ọkọ ní orílẹ̀-èdè àwọn aláwọ̀ funfun? Kò dàbí ti orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé ọkọ ló lórí aya. Lókè òkun, ìyàwó ló lórí ọkọ lọ́dọ̀ wọn lọ́hùn-ún. Ọkọ yìí rò pé kí ló ń lè ṣe? Ó rò títí kò ríro. Kò sì fẹ́ ṣẹ̀ sí òfin ilẹ̀ United Kingdom torí pé ìyàwó ò gbọ́dọ̀ mẹ́sùn ọkọ lọ
wípé ọkọ òun náà tàbí ó hùwà ìdá kan sí òun, níṣe ni wọ́n lé irú ọkọ bẹ́ẹ̀ kúrò nílé fúnyàwó, tí gbogbo dúkìá tí wọ́n jọ kó jọ tí yóò sì di ti ìyàwó nìkan. Wàhálà yìí pọ̀, ìrònú dé bá Akintoye. Nígbà tó yá tó di ọdún kan, ìyàwó ní òun fẹ́ wá sí Nàìjíríà, ìyẹn sórílẹ̀-èdè Nàìjíríà, láti wá ṣe àbẹ̀wò sí àwọn òbí rẹ̀. Wíwá tí ìyàwó yìí dé sí orílẹ̀-èdè Nàìjíríà, Akintoye bá gbọ́ ikú ìyàwó rẹ̀, ìyẹn Rẹ̀mí. Inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni wọ́n ti yìnbọn fún Rẹ̀mí tó jẹ́ ìyàwó Akintoye ní Nàìjíríà. Kò tí ì ju bí ọjọ́ kejì tó dé sí orílẹ̀-èdè Nàìjíríà lọ. Ẹ gbọ́ ta ló pa ìyàwó Akintoye? Ta ló pa Rẹ̀mí? Àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí lẹ́yìn tí àwọn òbí Rẹ̀mí tí wọ́n lọ fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí pé kán báwọn ṣèwádìí, báwọn fẹ́ mọ ẹni tó pa ọmọ àwọn, ìyẹn Rẹ̀mí tó jẹ́ ìyàwó Akintoye. Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí. Nínú ìtẹ̀síwájú iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá ni àṣírí ẹni tó pa ìyàwó Akintoye ti tú. Àwọn ọlọ́pàá mú ẹni tó pa ìyàwó Akintoye tó yìnbọn fún ìyàwó Akintoye. Nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n bẹ̀rẹ̀ fọ̀rọ̀wánilẹ́nuwò fún ẹni tí wọ́n mú pé òun ló pa ìyàwó Akintoye, ó padà jẹ́wọ́ o fáwọn ọlọ́pàá. Ó padà jẹ́wọ́ ẹni tó rán òun pé kóun lọ pa Rẹ̀mí, ìyàwó Akintoye. Tàwa ni ẹni tó rán agbénipa lọ pa Rẹ̀mí tó jẹ́ ìyàwó Akintoye. Tàlẹ́ni náà kí ló ṣe fún wọn? Kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀? Kí lẹ̀ṣẹ̀ tí Rẹ̀mí ṣẹ̀ wọ́n? Ó lágbára o. Ẹ wò ẹ̀yin kọ́ yìí, ìyàlẹ́nu ló jẹ́ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ tọkọ-tìyàwó yìí, ìyẹn Rẹ̀mí àti Akintoye, nígbà tí àṣírí tú wípé Akintoye gan tó jẹ́ ọkọ Rẹ̀mí ló ráwọn agbénipa wípé kí wọ́n lọ ṣekú pa ìyàwó rẹ̀ tó jẹ́ Rẹ̀mí. Akintoye tó jẹ́ ọkọ Rẹ̀mí ó padà jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá nígbà tó wá àwọn ọlọ́pàá tẹ̀. Ó padà jẹ́wọ́ wípé òun ló ń ṣekú pa ìyàwó òun, wípé òun ló ń ráwọn agbénipa pé kí wọ́n lọ pa ìyàwó òun, torí pé a fi ojú olóore gúngi, a fi ibi sólóore pè ní ìyàwó òun. Bó bá kẹ́jọ́ ó bá rò fáwọn ọlọ́pàá. Ó ní ìdí tí òun fi ṣe irú èyí, tó fi gbé irú ìgbésẹ̀ yìí pé káwọn agbénipa kán ló bóun pa ìyàwó òun, ni wípé òun ò nírètí mọ́ lókè òkun lórílẹ̀-èdè United Kingdom, torí pé òun rò wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo tóun ní òun ni pé kóun ó ṣekú pa ìyàwó òun, kí dúkìá tóun fi àágùn làálàá kó jọ ó lè padà di tòun, torí pé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tí aáwọ̀ bá ti wáyé láàrin ìyàwó àtọkọ, gbogbo dúkìá tó jẹ́ ti ọkọ àti tìyàwó wípé wọ́n padà kó fúnyàwó ni, tí wọ́n sì lé ọkọ jáde fúnyàwó lórílẹ̀-èdè aláwọ̀ funfun. Òun wá rò wípé kí tòun kó má bàa dá sásán pẹ̀lú gbogbo ìgbìyànjú àti wàhálà tó ń ṣe lórí ìyàwó òun, tó wá padà fi bu sú òun, tó padà fi ojú olóore gúngi, wípé ni òun fi gbé irú ìgbésẹ̀ yìí kí gbogbo dúkìá yẹn kó lè bàa jẹ́ ti tòun padà. Ẹ̀gbọ́n náà, ta ni ẹni ibi, ta nìkà láàrin Akintoye àti ìyàwó rẹ̀? Ṣé Akintoye tó gbìyànjú, tó sakitiyan, tó sawó jọ láti mú ìyàwó rẹ̀ wá sí orílẹ̀-èdè United Kingdom, sóun la lè pè ní àfibisólóore ni, tó sì gbìyànjú tí ó ní kíyàwó rẹ̀ kí ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀? Òun náà ní sanwó ilé ẹ̀kọ́ ìyàwó, tó wá di pé ìyàwó yẹn ríṣẹ́ tó ń ṣiṣẹ́, tí ó bẹ̀rẹ̀ sí rówó, tó wá di pé ọkọ yìí, ìyá Akintoye yìí, òun náà ló padà ṣekú pa ìyàwó rẹ̀. Ṣé Akintoye ní ká pè níkà ni, àbí ìyàwó tó jẹ́ pé ọkọ gbìyànjú lórí rẹ̀, tó sakitiyan, tó ná gbogbo tó ní
lérí pé òun náà kó lè ríṣẹ́ gidi lórílẹ̀‐èdè United Kingdom kó lè máa rówó tó wá di pé Rẹ̀mí ó bẹ̀rẹ̀ sí rówó gọbọi tó wá di ọkọ sí ọkọ lọ́rùn tí kò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu mọ́ tó bẹ̀rẹ̀ sí ṣe kántákántá sọ́kọ débi wípé ó fojú olóore gúngi. Ṣé obìnrin yìí ìyàwó yìí ni ká pè ní kàní tàbí ta ni ká pè láláìda nínú Akintoye àti Rẹ̀mí tó jẹ́ ìyàwó rẹ̀ tó lágbára? Ẹ fi èrò tiyín ránṣẹ́ sí wa ká mọ èrò tiyín lórí ìtàn tí a mú wá yìí. Ẹ fi ránṣẹ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè kọ́mẹ̀ntì á kà á sì dá yín lóhùn. Ó lágbára o.